ìgbà tí ẹ wá ìgbà tí wọ́n tẹ ẹ wá lọ tẹ ẹ wá orí lọ ibo lẹ ti wá rí orí. inú ilé ẹ̀ láti inú yàrá ẹ̀ láti bá. inú yàrá ẹ̀ lẹ ti bá báwo lẹ ṣe bá orí ẹ̀ nínú yàrá ẹ̀ ṣé ó tọ́jú ẹ̀ síbi kan ni àbí báwo. ó kọ́ gbé sínú pólíbáàgì. ẹ subscribe sí ìkànnì yìí ẹ hàn notification button kẹ́lẹ̀ láǹfààní àti gbádùn wa síwájú sí i àjọṣepọ̀ wa la fi lè ṣe àṣeyọrí. mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa níbi tí ẹ ti lórí ọ̀fẹ́ láti máa wò wá lágbára Ọlọ́run bá àjọṣepọ̀ wọ̀ níbàjẹ́ tí ò bá jẹ́ òní wo àárín wa tá a bá gbàgbé lánàá la fi fọ́nrán kan léde lórí ọ̀rọ̀ ẹnìkan tó sọ pé ó jí orí òkú yẹn ní itẹ́ tí wọ́n tẹ onítọ̀hún sí ní báyìí ọ̀rọ̀ rẹ̀ lẹ́nu ẹni tí ó jẹ́ ọmọ olóògbé náà eléyìí tí wọ́n sọ wípé wọ́n fura sí ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ Lékan yìí pé ó wú orí bàbá àwọn ṣùgbọ́n nínú ìfi ọ̀rọ̀ wé ọ̀rọ̀ eléyìí tí Lékan tó dáhùn sí ó lóun ò mọ nǹkan kan nípa ẹ̀ ó ní kódà àkóbá ló jẹ́ fóun. ìkan ń sẹ́ ìkàmọ̀dù ń sẹ́ ojú olóko rèé kòǹgbàkòǹgbà ó ní bóyá àkóbá ló jẹ́ fóun ṣùgbọ́n mo máa ń sọ wípé ẹnu ọlọ́fà àtẹ́rí yẹn ni mo ta ti máa ń dùn mo sì mọ̀ pé nílà káyé èèyàn lẹ́yìn tẹ́ ẹ̀ ń wò wá tẹ́ ẹ̀ ń tẹ̀lé wa ní gbogbo ìgbà ó yẹ jẹ́ ká túnjọ fi làákàyè gbé eléyìí wò ṣé àwọn tí wọ́n jọ ń gbélé lóṣìṣẹ́ àti lódodo ni wọ́n ṣe okùnfà eléyìí ni àbí òun fúnra rẹ̀ lẹ́bọ lẹ́rù nítorí pé àwọn àgbàbọ̀ wọn ní èèyàn kì í gbọ́n tó ẹni tí ń sọ mo bẹ̀ lọ́wọ́ nínú àánú ẹ̀ kó dákun dábọ̀ tèmi tí ká má rogun ká má rọ́tẹ̀ ogun ìparọ́mọ́ni tako ni ká má rí gbogbo ẹ̀dá ilé tó sì jẹ́ wípé ó ta fà sókè yìí dé borí ni Ọlọ́run bá kó tètè tú wọn láṣìírí kí má fi àkókò ìkílé iṣẹ́ ọlọ́pàá wípé wọn kó iṣẹ́ takuntakun nítorí wípé ọkùnrin tó sùn rárá fọkùnrin ẹgbẹ́ ẹ̀ wọ́n ní akọ iṣẹ́ náà ló ń ṣe mo kí lè lọ iṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn pé wọn kó iṣẹ́ takuntakun ọ̀pọ̀ ìgbà ló jẹ́ wípé ojú tí aráàlú fi ń wo ọ̀rọ̀ kọ́ lọ̀rọ̀ rí ṣùgbọ́n lábẹ́ bó ti wù kó rí mo máa ń sọ wípé Ọlọ́run nínú àánú ẹ̀ kó túbọ̀ máa fún wọn ní ọgbọ́n ìmọ̀ àti òye láti ṣe ohunkóhun tó bá fẹ́ ṣe kó fún àwa náà níbi gbogbo tá a bá ti nílò ẹ̀ ó yá ẹ jẹ́ a wò ìfọ̀rọ̀wérọ̀ àwọn méjèèjì kẹ́ ẹ wá jẹ́ àpàdé ní comment section kí ni ojú ìwòye tiyín lórí ọ̀rọ̀ yìí iléeṣẹ́ ọlọ́pàá náà ò lè dá nǹkan kan ṣe láì ṣe wípé wọ́n ṣe ìwádìí ẹ̀ délẹ̀délẹ̀ lágbára Ọlọ́run bá olótìtọ́ ní kú sípò ọ̀ka o ìkàdẹ̀rí ò ní lọ láì jìyà láṣẹ Èdùmàrè tó bá jẹ́ pé àkọ́kọ́ rẹ̀ tẹ́yìn darapọ̀ mọ́ wa ẹ subscribe sí ìkànnì ẹ hàn notification button ká lè láǹfààní àti gbádùn ara wa síwájú sí àjọṣepọ̀ wa báyìí la fi lè ṣe àṣeyọrí. kí lorúkọ yín bàbá. orúkọ tèmi ni Najim Bello. ọmọ bo ni yín sà. ọmọ ìsàlẹ̀ tó kù. ìsàlẹ̀ tó kù ẹ bá gbó sókè dáadáa. ọmọ ìsàlẹ̀ tó kù. ọmọ ọdún mélòó ni yín sà. 62 years. 62 years. iṣẹ́ wo lẹ ń ṣe sà. transporter inú union o. road ó yẹ tọdún mélòó ẹ ti ṣe road ẹ ti ṣe road. a ti tó 25 years. 25 years ẹ bá gbó sókè dáadáa ohun yóò lọ. 25 years. 25 years. ok àtọ̀ sí iṣẹ́ road iṣẹ́ wo lẹ tún ṣe. mo tún wa mọ́tò lọ sọ́nà èkó. ẹ wá mọ́tò lọ sọ́nà Èkó. ọmọ mélòó ti bí. mo ti bímọ. 5 ìyàwó ńkọ́. ẹni ní bàbá ti yá. bàbá mi ó kú ní March 25 àti wọ́n ní March 26. March ìyá mi ṣe òkú. this year àbí. bẹ́ẹ̀ ok à ń gbọ́ awuyewuye nípa wọn hu orí wọn ò hu orí báwo kí lẹ mọ̀ nípa orí tó ń hu yìí àti pé báwo lè ẹni ẹ ṣe jẹ́ sí yín àti pé ẹni tó hu orí yìí báwo lẹ ṣe mọ̀ sí báwo lẹ ṣe mọ̀ bọ́ ẹ ṣàlàyé bí àwọn ọ̀rọ̀ ẹ ṣe jẹ́ fún wa bàbá. nǹkan tó ṣẹlẹ̀ ni pé ní ìjẹta ni mo kàn rí tí àwọn ọba kan ní àwọn ló ń gbé àràǹdì ilé wa yẹn torí ilé wa yẹn ti tú. níbo ni ilé yẹn wà sà. níbi ẹ̀yìn Olúmọ. ní orúkọ ibẹ̀ yẹn. nísàlẹ̀ tó yẹ. ok so mo kàn rí tí kọ́ọ̀lù ó wọlé mo jáde ní tí kọ́ọ̀lù ó wọlé kí ló ń ṣẹlẹ̀ wọ́n ní àwọn àrí ọwọ́ nínú bẹ́ẹ̀rì dájú olókè mo ń bọ̀ nígbà tí màá débẹ̀ mo ti bá àwọn èrò níbi bẹ́ẹ̀rì yẹn ta ló lè ṣerú eléyìí ọmọ kan tà. ṣé dádì yín tó ṣe kú iná nàbí tó ṣe kú ní inú ọdún yìí. nínú ọdún yìí ta ló lè ṣerú eléyìí àwọn tó já gbàgbà àdúgbò wọ́n ní kí n ṣe sùúrù wọ́n ní sùúrù la lè fi gẹ́ẹ̀tì ẹni yẹn olókè mo sá ṣe sùúrù wọ́n wá ní kí n lọ jókòó síbi kan kí n má yọjú mo mú igi mo ṣe mo ti bọ ìgbérí sáré yẹn mo rí pé kí ẹ lọlẹ̀ ìtọ́ ni wọ́n
ṣé christian lẹni tó kú yà àbí muslim. muslim ni ok so lọ́rọ̀ kan ṣá mo sá lọ dúró síbi tán ní kí n dúró yẹn later mo ṣá rí i pé àwọn àgbààgbà tán ní kí n dúró ní ibi tí mo dúró yẹn wọ́n wá sọ pé ẹni tó ṣiṣẹ́ ló ń bọ̀ yìí ẹni tó ṣiṣẹ́ ló ń bọ̀ yìí mo wá sọ pé ọmọ yìí olúbàgbẹ́ bẹ́ẹ̀rì yìí lọ́nà òun ló ṣiṣẹ́ yẹn kò wọ́ bàtà mo ti kọ́kọ́ ní kẹ́nìkan wá lọ sí agbóògùn lóko ẹni yẹn ò rí bẹ̀tẹ̀ mi dúró sí kọ́nà yẹn létà ńgbà tó yọ wá ní kó wá ní kó wá mi báyìí ó ní òun mo ní ẹ ọwọ́ tí mo dì mú láṣọ báyìí ló ní òun kọ́ lòun gé orí òun kọ́ lòun gé orí mo ní ẹ ó jẹ́ ti mọ nǹkan tó ṣe ọ̀kadà tí mo ní kó bá mi wá lọ sí gbóògùn lóko yẹn ìyẹn yọ lọ́ọ̀kọ́ mo ṣe kù sórí bá gbé sórí ọ̀kadà so bá gbé lọ sí bá kọ́ gbé lọ sọ́dọ̀ wọn sóṣè fi ẹ́fì àjẹ títí nígbà tó tọ́ bọ̀ lápò wọ́n rí owó kan ní àpò rẹ̀ owó tó rí lápò ẹ̀yìn wọ́n ń bí léèrè pé kí ló fún bó ló ti rí owó yìí iṣẹ́ wo ló ṣe ó ní oníṣègùn kan ló fún un ní owó yẹn bó ní kò lọ fi ra sẹ́ẹ̀tì ní àárọ̀ yìí ó ní kò lọ fi ra sẹ́ẹ̀tì oníṣègùn yẹn bó ló wà sáìdì ibi sọ ẹran tó kó yẹn àwọn sóṣè fi yẹn wọ́n gbé ọ̀kadà lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n tírèsì ẹ̀rọ ìgbà tó débẹ̀ oníṣègùn yẹn wọn ò dá mọ̀ ọwọ́ tó ti rí wọn báyìí ó sá lọ oníṣègùn yẹn sá lọ so later a bá padà má lọ sí police station lọ report for no entry so ọba ní kọ́ máa gbé. ǹjẹ́ lára àwọn tí ọ̀rọ̀ yìí ṣojú ẹ̀ tí wọ́n sọ pé àwọn òun ló hu orí ṣé wọ́n wà níbí báyìí. kò sí níbí báyìí bẹ́ẹ̀ tí tó bá fẹ́ rí màmú. wọ́n wà níbí. wọn ò sí lára ǹdí àbí wọn ò sí níbí báyìí. ta ni tó tún jẹ́ ẹlẹ́rìí tí a tún lè sọ pé bóyá ó ṣojú ẹ̀ nígbà tí ó hu orí àbí nǹkan kan. ṣé rí ẹni tó jọ ń gbélé yẹn olórí dáadáa. ok ẹni tó jọ ń gbélé. ó dẹ̀ wá sí ọgbà àwọn sóṣè yẹn ó sọ ìtorí bẹ̀tà wá wà lọ lánàá. ok ẹ wá ẹni ẹ lọ. ìgbà tí ẹ wá ìgbà tí wọ́n tẹ ẹ wá lọ tẹ ẹ wá orí lọ ibo lẹ ti wá rí orí. inú ilé ẹ̀ láti inú yàrá ẹ̀ láti bá. inú yàrá ẹ̀ lẹ ti bá báwo lẹ ṣe bá orí ẹ̀ nínú yàrá ẹ̀ ṣé ó tọ́jú ẹ̀ síbi kan ni àbí báwo. ó kọ́ gbé sínú pólíbàgì wá gbé sínú àpò gbogbo sẹ́gbẹ̀ẹ́ kan. ó gbé sẹ́gbẹ̀ẹ́ kan ẹni tí wọ́n jọ ń gbélé ẹ̀ ń jẹ́ lè dárúkọ ẹ̀ fún wa. eléwédú ló máa ń pè é. eléwédú ok. eléwédú yẹn wà. ibo eléwédú yẹn wá ń sìn. mo ń gbé ọ̀kadà ló fi ń ṣiṣẹ́ bẹ́ẹ̀tì tí n bá lẹ́yìn ẹni mo lè gẹ̀ẹ́tì ẹ̀ máa gẹ̀ẹ́tì ẹ̀ tí n bá jáde. ok ẹ ṣe kí lórúkọ yín lẹ́kọ̀ọ́ sí. lọ́jì mo bá lóògùn. ọmọ ọdún mélòó. 62 years. ẹ ṣe sà. kí lorúkọ ẹ lẹ́kàn kí ni ẹ Akínyẹmí ọmọ ọdún mélòó ni ẹ 45 years ọmọ bo ni ẹ orúkọ bàbá tìyẹ ńkọ́ ẹ sọ̀rọ̀ sókè dáadáa bàbá ẹ ńkọ́ Alábí ọmọ bo ni bàbá àti ọmọ bo ni bàbá ẹ iṣẹ́ wo ni bàbá ẹ ń ṣe ibo ni wọ́n ń gbé báyìí iṣẹ́ wo gan ni wọ́n gan ń ṣe iṣẹ́ bricklayer ok kí ni nǹkan tó ṣẹlẹ̀ tí a fi rí orí lọ́wọ́ ẹ̀ àti pé bolo ti rí orí. mo ti ṣàlàyé tẹ́lẹ̀tẹ́lẹ̀. ẹ ṣàlàyé àtúnṣe ṣàlàyé lẹ́kọ̀ọ́ sí. nígbà tí màá wọlé kò sí ìwé eléyìí nínú yàrá mi mo lọ pati eléyìí gan ibi tí mo kó sí ibi tí mo kó iṣẹ́ mi sí ni pẹ̀lú ọbẹ̀ mi ló wà ńbẹ̀ ọbẹ̀ bíkìlà mi ló wà ńbẹ̀ mo lè lọ pati mọ́jú ìgbà máa dé láàárọ̀ mo jáde mo wẹ̀ lé mo tiẹ̀ ti jáde gbégbé ń gbé mo padà wà lé torí ẹnìkan ló ti promise mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé kí ni òun máa yá mi lówó òun máa fún mi lówó lọ́wọ́ tájọ́ ń ṣe bíkìlà ní ẹni pé a máa bẹ̀rẹ̀ iṣẹ́ kan tábà ti ní iṣẹ́ bẹ̀yẹn a ti máa ń yára lówó ni pé òun máa yá mi lówó pé a máa fi kí lè fi ra ọbẹ̀ àbí kí lè fi ra fóònù kan lè máa rí bí fèrèsé tábà ní. ta lẹnu tọ̀hún. àríwó wà ní tòsí nígbà tí. wọ́n ní babaláwo lẹ́nu yẹn. babaláwo kọ́ kòkòrò wa náà tájọ́ ń ṣe ni. òyìn táwọn jẹ́ iṣẹ́ kí lẹ́jọ́ ṣe. iṣẹ́ bíkìlà ni iṣẹ́ bíkìlà ni ó jẹ́ kódà gba ṣe bẹ́ẹ̀ bí àṣẹ bẹ̀rẹ̀ iṣẹ́ yìí. ẹ lòlò lọ́wọ́ òun tó fún ẹ. 10,000 naira mo yá lọ́rẹ̀ kó tí n bá bẹ̀rẹ̀ iṣẹ́ a máa sọ díẹ̀ díẹ̀. ok báwo ló ṣe wá ọ̀rọ̀ orí ṣe wá jẹ́. bí n bá máa jáde lé gbogbo eléyìí ò ṣẹlẹ̀ gan láàárọ̀ tí mo máa jáde ó dàbọ̀dá yìí tó wá kàrá yìí ó tún wálé mi ọ̀nà òde mọ̀ òun nínú yàrá ọ̀nà òun bá nǹkan tó jọ ọ̀rọ̀ eléyìí nílé ṣàdédé ńgbàtọ̀ tí mo gbọ́ tó pẹ̀lú tó mú mi lọ sọ́hùn tá máa fi padà wọlé tí ẹ̀gbọ́n yẹn tó tọ́jú mi tó rí pọ́nà mi náà kó lọ bọ́ ọdẹ tún béèrè lọ́wọ́ mi gan. àwọn wo ló nẹ̀. ìyẹn àwọn ẹkọmọ́ǹgì yẹn. àwọn ẹkọmọ́ǹgì wo. àwọn tó wà lára tó kó ló ti fọ́ mú mi lọ àdà tó ní dọ́kítà tó wà lára tó ń kọ́kọ́ mú mi lọ ọdẹ ẹ̀nà mi gan bàtọ́ dẹ̀ náà ní ìgbọ̀n kọ̀ọ̀kan pa kìíní yẹn bí ìyá tẹ́ fi jẹ́ ní ìfẹ́ ní pé mo kàn ní ìyá ló fún mi tó bá yẹ gbọ́dọ̀ dẹ́dẹ̀ bẹ̀ pé mo nílé wa mo ní bí báyìí nílé wa ọdẹ náà máa débẹ̀
wọ́n dẹ̀ lọ́bẹ̀ fúnra wọn wọ́n lọ́bẹ̀ fúnra wọn kọ́kọ́ dẹ̀ ti fi mí lẹ̀ ìyẹn ṣàna mi wọ́n fi mí lẹ̀ láti aago 4 yẹn gbàtọ̀ bí tí mo ṣàlàyé fún wọn adẹ́jọ́ lọ gbàtà máa dé bẹ̀tọ̀ ní káwọn sílẹ̀kùn lábẹ́lẹ̀ yìí ní ẹnu náà nínú ilé nínú ọ̀gbẹ́ sínú kankan. ilẹ̀kùn gbogbo ilẹ̀kùn àti wájú ìta àti gbogbo àti inú yàrá. ṣé wo tilẹ̀kùn nígbà tí o. mi tilẹ̀kùn kí tó jáde mi. ẹ̀yin mélòó lẹ́yìn gbélé. àwọn mẹ́ta mi kì í tilẹ̀kùn. kí lórúkọ àwọn mẹ́ta tẹ́jọ́ ń gbélé yẹn. ìkan bàbọ́dún ìkan eléwédú sàbúrì eléwédú yẹn lọ́sọ̀ lẹ́ẹ̀kan tó ní òun mọ̀gbà tí nǹkan yẹn ń ṣẹlẹ̀. ok eléwédú yẹn ló sọ pé òun mọ̀gbà tí ó lọ wú. kí lẹ́jọ́ ní kíláàsì kí ló ṣẹlẹ̀ pẹ̀lú láàrin ẹ̀yin méjèèjì. ohun tó ṣẹlẹ̀ rẹ̀ bẹ́ẹ̀dì tí mo fi ń sùn nílé mo lọ bí iṣẹ́ náà ní travel ní ọ̀pàlẹ̀mọ́ wáyà ṣọ́bìrì kan náà tí mo la yélé ìgàn nígbà mo níṣẹ́ ọ̀pàlẹ̀mọ́ ṣọ́bìrì yẹn náà wọ́n máa dáfọ́ wọ́n ló máa múnú nǹkan lóòmù ó wá di àárọ̀ àná ìyàrá ìjẹta tí mò ń wẹ̀ bí jẹ́rin yẹn mo wà ní mo wẹ́lẹ̀ ìkùlẹ̀ ó jáde ẹni yẹn tó ń tilẹ̀kùlẹ̀ ìkùlẹ̀ náà wọ́n aṣẹ́wó tó ń rù kiri ìyẹn jà ń tilẹ̀kùn gbàgbàgbà ta ló wá ń tilẹ̀kùn ló jẹ́ òun ẹ lè bá wájú tààrà ẹ lè bá wájú nílé wọlé ẹ̀yìn kùlẹ̀ lẹ́fẹ́ gbà wọlé eléyìí lẹ́fẹ́ ṣe yìí ò pọ̀ sí gbogbo nǹkan tí mò ń wọlé fi wá nílé àṣẹyìn ẹ̀kọ́ tó bá pẹ́ iná dín ní nǹkan pé ẹ máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ni tó yẹ jáde lẹ́nu kọ́ wá sọ fún mi pé àṣé mi mo ní bẹ́ẹ̀dì tó bá bẹ̀rẹ̀ kó pé àwọn tó kò rí eléwédú yẹn ló ṣílẹ̀kùn fún wọn ìyàwó pé bẹ́ẹ̀ ló bá kó àwọn ẹrù mi oníyẹn ẹ̀ kò jábà fọ̀rọ̀ yẹ pé ó máa fún mi ní àyè nílé lábàdàn tí ní kíláàsì bẹ̀ yẹn inú kó wá sí mi lẹ́tẹ̀ nínú kankan kò jẹ́ ṣe nǹkan yẹn torí àkóbá lè lè jẹ́ fún mi. wọ́n ní ìgbà tán jí ẹ láṣọ mu wọ́n ní first thing tó kọ́kọ́ sọ ni pé èmi kọ́ mo wó rí. mi ìbá wọn sọ bẹ́ẹ̀ o tó ti mọ̀ tẹ́lẹ̀ bí wọ́n wó rí. mi ìbá wọn sọ bẹ́ẹ̀ àwọn ló kọ́kọ́ sọ pé mi mo la wó rí bàbá wọn àwọn ló kọ́kọ́ sọ pé kò ní dá fún mi mo la wó rí bàbá wọn èmi àwó rí bàbá èmi tí mi lè dà irun pa kódà èkété mi lè dà pa wọ́n máa ń bú mi ni mi ìbá wọn sọ bẹ́ẹ̀ o èkété mi lè dà pa bẹ́ẹ̀ ṣe wò mí wọ́n máa ń bú mi ni pé ọmọkùnrin lẹ́ńtẹ́ ni mí. owó tí wọ́n ní wọ́n rí lápò ẹ̀ bábà rẹ̀. ẹni tájọ fẹ́ ṣiṣẹ́ ló yá mi lówó sínú ìdájọ́ ń ṣe dúkìá ní ìsọfún. babaláwo ló wá sá lọ ńgbà tí wọ́n. bàbá mi ò ní babaláwo kọ́kọ́ tí mo là bá wọ́n ṣe sọ látàrọ ní ẹni ìgbàdọ́yọ́ náà mi ní babaláwo kọ́ tí mo là bá ẹ̀mí àti babaláwo kọ́ àjọ náà rọ bẹ́ẹ̀ wọ̀n lílé ìfẹ́ jẹ́ fún mi. ìgbà wo ló mọ̀ pé ẹni yìí ti kú ìgbà wo ló mọ̀ pé ẹni yìí ti kú. mi ì lè sọ déètì tó ti kú torí gbàtà ti ṣe. inú ọdún yìí ni àbí ọdún wo. inú ọdún yìí náà ni. inú ọdún yìí ṣùgbọ́n níwọ̀n ló bá wọn gbélẹ̀. àjọ gbélẹ̀ níbẹ̀ bàbá ló jẹ́ fún wọn ládùúgbò kódà èmi kọ́ mo ti travel gómìnà ìgbà tó ṣe sára tàbí tó ṣe sàárè wọn. ok wọ́n ti ṣe sàárè wọ́n ti. mi ìmọ̀ ìgbà tó ṣe mo ti travel tó bá sí pé ọmọ tó ṣẹlẹ̀ gan mo tẹ fúnṣẹ̀ sí travel tí mo lọ́fẹ́ la ṣe bíríkìlà mi jẹ́jẹ́ ni. àmọ́ wọ́n ló gbẹ́lẹ̀. èmi ní kọ́kọ́ mo gbẹ́lẹ̀. o ní òun ṣe processing travel ṣe fẹ́ travel out ní àbíbò. irú ọmọ fẹ́ la ṣe bíríkìlà ni. níbo. ní Ṣàgámù. Ṣàgámù ok àgbà tó dẹ̀ ní òun ṣe processing travel mo gbẹ́ travel out ní. IAS Unique Homes and Properties #1 ni wọ́n kò sí báyóbáyó kò sí màgòmágó tí mo bá fi fọwọ́ sọ̀yà lórí nǹkan ó yẹ kẹ́ gbà yìí pé bó ṣe jẹ́ gangan nìyẹn rálẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ kó o gbalẹ̀ ẹni tó bá ti sanwó kan allocate ilẹ̀ fún ẹ ní pé 2.5 million naira péré látàbí àti ràgbà yìí ká iná ti wà transformer wà. alájẹ máa ká gbàgbé ká sọ kankan fún un tó o bá ra ilẹ̀ ibi báyìí tó o sanwó ẹ̀ tán lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ̀bùn wà fún ẹ o. ẹ tún gbọ́. 2.5 million naira tó jẹ́ plot kan yẹn ẹ máa gba granite 15 tons lọ́fẹ̀ẹ́ ẹ máa gba sharp sand 15 tons lọ́fẹ̀ẹ́ ẹ máa gba setting sand 15 tons lọ́fẹ̀ẹ́ ìyẹn tẹ́yìn náà bá pẹ̀lú ralẹ̀ yẹn látò máa retí yín láti bá wa dòwò pọ̀ ẹ fẹ́ mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́lẹ̀ fi pè wá bí ẹ lè pe iléeṣẹ́ IAS Unique Homes and Properties sórí nọ́mbà yìí 091 39 01 1255 091 39 01 1255 tàbí kẹ́ tún pè nọ́mbà eléyìí náà 091 11 10 55 55 091 11 10 55 55. iléeṣẹ́ IAS wà ní Ansarudeen House Kuwari Road Pepsi Lábẹ́òkúta ìlú mọ̀ọ́ká ni wá a ò lè jẹ́ ẹ̀yin oníbàárà wa kulẹ̀ ẹ̀yin náà ẹ wo iṣẹ́ tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ń bí ẹ wo bó ṣe dáa tó ó wù mí kíwọ náà pẹ̀lú láti ralẹ̀ níbí. Lẹ́kan lórúkọ mi. Lẹ́kan.
ẹ subscribe sí ìkànnì yìí ẹ hàn notification button kẹ́ lè láǹfààní àti gbádùn wa síwájú sí i àjọṣepọ̀ wa la fi lè ṣe àṣeyọrí.